Wow, I'm so finished. I need to know someone to replace it. So that means we'll be over you and to take good care of you. Doctor. Yes? How will I read? Oh, you know I'm to pay Arieti Jansen. Don't want to go one day in. But thank God, she's fine. But I'm glad I just see me, Dada. To buy ya, one good job for my gym. So, Doctor. Yeah? Mommy, we're okay. No. Just relax. So, this one. When you go, she will relax like that. To buy to time, really, worry a second or whatever. So, well then. Is she doctor? Tola, Olúwa ṣeun. Ẹ̀rù ti bà mí gan o. Nǹkan ní kí wá wọ ẹ leni. Bá rí ìwà tí wọ́n mi 30 faint. Mo ṣe pé hospital nìyẹn. Wọ́n wá fi ambulance wá gbé yín. Pẹ̀lẹ́. Olúwa ṣeun. Okay. O ṣé. Jùmọ̀kẹ́ ńkọ́? Jùmọ̀kẹ́. Tí ẹ kọ́kọ́ fi yẹn lẹ́nu. Ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀kọ́ bọ̀. Jẹ́ ká rẹ̀ yá. Pẹ̀lẹ́. Ṣé nọ́ọ̀sì iṣẹ́ ní ìtẹ̀bálẹ̀ ti lọ máa pàkì kẹ́lẹ̀ máa ń lo ìtẹ̀bálẹ̀ ti kéde àti tẹ́gbọ́n máa lo ìgbé dáadáa ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ gan-an ilé yà ó dúró. Dókítà. Ẹ ti lọ nínú yẹn. Ẹ wò ó. Ó tó bẹ́ẹ̀ náà láti jọ́ta àti wà ń bí àárò lé gan ti ń san wá. That's very good. Mọ́mí ẹ dúpẹ́ lọ dókítà. Àwọn náà sọ bí o. Dókítà ẹ̀kọ́ àdúrà owó yẹn 86,000 ti pọ̀ jù. Wọ́n ní kò ṣe kọ́ àlàáfíà yín gbogbo mo máa fẹ́ ẹ ti wọ ókè sí ara ti yá so we're happy. Ẹ ṣé mo dúpẹ́ lágbára Ọlọ́run iṣẹ́ tọ́lọ́run ti parí ló máa wá bíbá ẹ̀ ní ṣiṣẹ́ gbà ó àpò yín ò ní gbé ẹ ṣé mo dúpẹ́. Ṣé ilé lọ báyìí? Bẹ́ẹ̀ ni ilé ìlànà. I'll drop you. Ẹ tún fẹ́ ṣe ìyọnu ni àwọn patients wà bẹ́ẹ̀ tó máa dúró dè yín. Anyway, by now it's close. So you don't know ladies, so I'll drop it. Ìwọ àti èmi àti wọn a ó jọ wà pẹ́pẹ́ o. Ìwọ àti mi. Ìwọ Ọlọ́run, báwo ni o ṣe máa fojú ọwọ́ ṣiṣẹ́ tó máa fẹ̀yìn owó dànù? Omi ti tán lẹ́yìn ẹja. Ìwọ Ọlọ́run, tí bá mọ̀ pé bó ṣe máa rí ni màmá find time fọmọ yìí ó ti wá tán báyìí pátápátá. Bàbá ti bá tiẹ̀ lọ. Ṣé bọ́kùnrin ni kò sígbà tọkùnrin ò lè bímọ. Ṣé mi fẹ́ farúgbó ara bímọ ni? Ìwọ Ọlọ́run. Èmi àti wọn a ó jọ wà pẹ́pẹ́. Ṣé gan-an Kò yẹ kí n gbé lọ́wọ́ yín o torí pé bí mo ṣe rí ẹ fresh ẹ fine ẹ wà pa better than before tí ìgbà tí màá béèrè as a medical doctor ṣé ẹ ló lóògùn yín déédéé. Ó jẹ́rìí mi mo ń lò dáadáa. Ṣé ma ọ̀rọ̀ fẹ̀yìntì láti máa bá yín sọ pọ̀ ṣé ìgbà kí. Ṣé nípa ọ̀rọ̀ ti Tọ́lá dókítà máa wọ̀ ni jẹ́ ká fọwọ́ gbogbo sílẹ̀ fún Ọlọ́run ká jẹ́ kọ́lọ́run gbàkóso gbogbo náà bá sí. Ẹ ṣé wa máa tún máa dé bí. Ẹ ṣé ọ̀rọ̀ máa yá ṣe mo ṣe ìgbẹ́ ọ̀rọ̀. But why? Actually, this is your house. Kí ló máa jẹ, kí ló máa mu, olóòjẹ́ ní ìṣòro mọ́ anything. Ilé now. Anytime
You want anything to tell me? No, anything. Mo ti jẹun. Mo kàn ní kí wá dúpẹ́ lọ́wọ́ yín ní fún gbogbo nǹkan tí ẹ ṣe fún mi àti mọ́mì. Àwọn ọ̀rẹ́ mi sọ fún mi ẹ ṣé gan-an ni. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Orílẹ̀ máa jẹ́ ìní dúró lórúkọ Jésù. Anyway, Fẹ́yìntọ́lá, I don't even know what to say. Ó yẹ kó ti yé mi. Mo nífẹ̀ẹ́ náà. Kì í ṣe pé fẹ́ lásán o. Kì í ṣe boyfriend and girlfriend mo fẹ́ gidi gan. Well, kì í ṣe pé bóyá mi ò rí ìyàwó mi ò róbìnrin rí. That's a long story, but right now, ẹni tí mo fẹ́ sílé ní ọkọ àti ìyàwó tó jọ ń gbé together ẹni mo fẹ́. Nígbà tí mo lè ti rí ẹ, ẹ̀mí mi sọ fún mi pé ìwọ ni mo fẹ́ ká fẹ́ra wa lọ́kọ àti ìyàwó tó jọ máa gbé ìgbésí ayé ọkọ àti ìyàwó títí láíláí forever and ever. No, kò sí pípẹ́ and court. Just say yes and that is it. Doctor, mi ti mọ nǹkan tí mo lè sọ. Àmọ́ ṣé mo pé bí uncle ni mo ṣe rí yín. Gbogbo help tẹ́ ń ṣe, some bills. In fact, a wonderful girl. Mo ṣe bí tó ní fífẹ́ yẹn. Ẹ máa need àti fún mi time because gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ní ayé èèyàn gbọ́dọ̀ fi síwájú Ọlọ́run. So I have to pray over it. So tí má ti gbàdúrà tí mo fast, outcome ẹ̀ máa jẹ́ kẹ́ gbọ́ sá. Sorry, no, I'm a medical doctor. I'm going to go ṣiṣẹ́ mi one. Then, àwọn èèyàn sọ pé mo nice. Àwọn ìwà mi dá àwọn nǹkan bẹ́ẹ̀. Apart from that, sorry pé nice mi yẹn extra tó wà lórí ẹ̀ tí mo ṣe torí tiẹ̀ ni. Mo nífẹ̀ẹ́ kan. Ẹ má worry. Ẹ fún mi time. Give me no pray over it. Tí má ti gbàdúrà, màá fún yín reply. Gbàdúrà sí tó ti yẹ gbàdúrà sí ẹ̀bùn ẹ̀mọ́ gbàdúrà ti gbà torí èmi gan gbà tí mo kọ́kọ́ rí ẹ mo kọ́ lọ fi ṣàdúrà náà nígbà tí mo fi ṣàdúrà tán mo ṣe wá rí pé yes ìyàwó mi ni mo ti láláì gan so I'm sure n tó máa rí positive náà ni. Just name it kó tó bá fẹ́ I pray for you. Wow, ẹ fún mi time. Ọjọ́ náà rí bí àná. Ó ṣe mí bí kí n para mi. Ó dàbí pé gbogbo ayé kọ̀ mí sí mi. Mo sunkún ìbànújẹ́ dé bá ọkàn mi. Mo rò bóyá mi ò lọ́lọ́run mọ́ ni mo rò bóyá Ọlọ́run ti kọ̀ mí sí mi. Àṣẹ Ọlọ́run kì í fi àwọn ọmọ tirẹ̀ sílẹ̀. Mi ò mọ̀ kọ́ náà ní surprise fún mi. Àṣẹ Ọlọ́run bá mi prepare surprise package. Ó wá fún mi ní ọkọ alálùbáríkà. Ó fún mi the best husband in the whole world. But tí wọ́n máa crown gbogbo ẹ̀ pátápátá wá fún mi ní beautiful baby boy. Ọlọ́run ṣe nǹkan. Sorry, lóòótọ́ àdúgbò lọ́dọ̀ náà gbogbo àdánwò tó bá dé láì dá àdúgbò náà ni. Ọjọ́ náà lọ́hùn nígbà tí mo rí inú mi ò dùn rárá situation tó wà ṣùgbọ́n Ọlọ́run gbàkóso ohun tí a rò pé kò lè dá ó padà bọ̀ kó wá dá ká tó máa dúpẹ́ ló bá ṣe bí o ìyẹn bọ̀bọ̀ tó ń yẹn tí ò bá ṣe wọn tó ṣe yẹn sìn èmi àti ẹ̀ ò lè pàdé kò wá ní so ìṣeré tó so báyìí sìn abẹ́ẹ̀kọ́. Daddy Junior a ní gbogbo ẹ̀ṣá ká dúpẹ́ lọ́wọ́ náà. Ìyá Junior Junior Alílílí ojúbojú bàbá ẹja ọ̀sán ẹni tó bá jẹ́ ń bá bíbí ẹ lọ omi mo rí ẹ ìmùlẹ̀ rere omi mo rí ẹ ìmùlẹ̀ rere ẹja ọ̀sán ẹni tó bá jẹ́ ń bá olólùfẹ́ mo fẹ́ràn rẹ mo ti ń gbé ẹ tẹ́lẹ̀ òbúrò mi ló jẹ́ mo ti ń yóò fẹ́ sí ẹ tipẹ́tipẹ́ ṣé kò bá lè dá tó bá so mí dánmọ́ lọ́pẹ́ kí lè sọpẹ́ fún fẹ́ mo lè parọ́ ọmọge pé mo nífẹ̀ẹ́ ọmọ tó dùn ẹja ọsàn I swear mo ní fi ẹlẹ́ títí dọ̀sán
okay, you too fine. If I feel back out with this girl, I go they shine. Why don't you let me love you, baby? Let me spoil my beautiful queen. I will worship and adore you. You make me freak me, baby, makes me freeze, baby, and drives me into ecstasy, baby. Yeah, I gotta hit this reach, but first, you know I gotta start with a kiss, baby. Roll me more.